Bísọ́lá. Àjẹntàn ẹ̀ mo lè ẹjọ́ ẹ̀ ni. Dáadáa ni. Àwọn ohun tó yà mí lẹ́nu ni wípé kí ló wá dédé ṣe àṣẹwò for God's sake. Ètò tó máa pa bàbá ni tó yà mí lẹ́nu jù. Ìgbé àtúnbá ìlú ẹ̀ lé. You are still a virgin. Ó yà mí lẹ́nu. Yóò gbọ́ rí. Ẹ̀ka tó gbogbo wọn sílẹ̀. Adéhùn ládéhùn. Lóòótọ́ 10,000 lájọ sọ. 30,000 lóko a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Orí ṣe pọ̀ ká máa ṣe fúnra. Ìjọba. Thank you so much. Ẹ̀yin girls. Kẹ́mi ò rò. Ṣọ́rẹ́ yín girls, ẹ ti miss jù láyé yín lánàá. Kí ló ṣẹlẹ̀? Ẹ ní láti rí mi àti Alájì ní pàtítà lọ. Alájì ló kúkú pè mí lọ. Bọ́wú. Ṣé wíkẹ́mi ti yé o dáa? Ó ṣáà make sure pé fọ́ọ̀sì lálàjì yẹn lọ́rùn. Ìwọ ló ń sọ̀rọ̀ báyìí. Mi ṣe ní fọ́ọ̀sì ló ń gbà sílẹ̀ ti dá. Tí mi rẹ̀ ní choice. Ìwọ ó ti ẹ̀rí fẹ́ẹ̀ṣà kọ̀ọ̀kan rárá. Fẹ́ẹ̀ṣà aláṣì. Tí bá ní fẹ́ẹ̀ṣà, ṣẹ́yìn ọ̀rẹ́ mi ò ní bá mi wí. Máa bá ìjàgbọ́n ní wọ́n fẹ́ bú ẹ pa. Máa bú ẹ tó. Lucky girl, ìyá wa jẹ́ baby. Kí ló ń ṣe ọ̀dà ló ń disturb life? Ẹ disturb gbọ́ pé ṣe máa ń ṣe lẹ́nu. Kí ló tẹ́? Ẹyin girls, kí ló ń ṣẹlẹ̀? What's up, baby? Kí ló ń ṣẹlẹ̀ ṣe ọkọ mi? Mo fẹ́ dé lọ lecturer Sunday. I want to go and talk myself out. Mi ò lè afford láti ṣe òkú pẹ̀lú. Wọ́n yẹn ní problem. Àbí o problem there. Ṣíọ̀. Kẹ́misọ́lá. Mo rí Yétúndé ní kí n sọ fún ẹ kó lálejò. Wá, ta lálejò náà? Mi ò mọ̀. Ta ló fẹ́ ṣe bí òṣà àwọn àrí? Báwo ló ṣe mọ̀? Báwo ló ṣe mọ̀? Ìyálájẹ. Kẹ́mi ló wà dá ẹ pè ní sípò. Màmá nìyẹn. Màmá Jésù Kristi! Kẹ́mi! Jọ torí Ọlọ́run mo fi kúnlẹ̀ abiyamọ bẹ́ẹ̀. Mo kúnlẹ̀. Jọ wo tó kú ọ̀run mọ́ mi lára. Nígbà tí Ọlọ́run bá pè mí, tí èmi àti bàbá yín bá fojú kan ara wa, kí lẹ fẹ́ kí n máa sọ fún? Tó dẹ̀ mọ̀ tí àwọn ẹbí bàbá ẹ̀ fojú mi rí. Tí wọ́n ní kémi lọ fi ọkọ mi tí mo kọ etí ikú sí gbogbo ohun tí àwọn ẹbí àtàrà ń bá mi sọ. Tí mo ní máa dúró ti ìwọ àtàbúrò ẹ níbi tẹ́rù ti ní báyìí Kẹ́mi. Ó wá débi báyìí, òun kẹ́gbẹ́kẹ́gbẹ́. Kí ló ń lára yìí? Sìgá? Mọ́mí mi ò mu sìgá náà. Ọmọ kan ló kàn wá láti next room sí yàrá wa mẹ́ẹ̀. Ó kàn mu sìgá. In fact, àwa gan lè dànù ní ìmú sìgá. Kẹ́mi torí Ọlọ́run. Ẹgbẹ́ búburú wọn ló bá wà rere jẹ́. Ìwọ ọmọ tá a kọ́ ní ìlànà Ọlọ́run. Ó wá fẹ́ ya ọmọ Bílíálì. Ó yẹ kó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí. Mọ́mí mi change. Èmi nìkan máa kàn máa járe nínú campus káàkiri. Báwo ni tèmi ṣe máa yàtọ̀ náà? Nǹkan tó wọ̀ ní campus rẹ̀ mọ́ mi. Mo dẹ̀ ń ka Bíbélì mi all the time. Mo ń gbàdúrà lóòrèkóòrè. Mọ́mí ẹ̀yin náà mọ̀ pé Bíbélì sọ pé inú ẹni òun ni ìgbàgbọ́ ẹni náà. Olóò change. Ìwọ ti gbàgbé ni pé ìbárí ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Wo aṣọ tó wọ̀. Gbogbo tó yẹ kó gbé pamọ́ títí tó máa fi dẹni ilé ọkọ. Òun ló ti gbé síta yìí. Kẹ́mi ìhòòhò ló wà yìí. Tó bá rẹ̀ ní sọ fún ẹ. Tí mo ròyìn pé tó sì ló máa bà mí nínú jẹ́. Aṣíwò ló fẹ́ pa mí lẹ́kún. Kò dẹ̀ torí Ọlọ́run. Ìwọ ti gbàgbé ni pé ẹni tó bá ti wọ inú ayé kò lè rí ojú rere Ọlọ́run débi tó máa rí ìjọba Ọlọ́run wọ̀. Ọlọ́run. Má má jẹ́ kí n kábàámọ̀ pé mo rán mo wá sí ilé ìwé gíga. Mo wá mọ̀ pé bí Kẹ́mi ṣe máa kojú mi sí òun alẹ́ mi. Màmá ti gbọ́kànlé tó yìí.
Mọ́mì, ṣẹ́rí, èmi kàn nígbàgbọ́ pé àwọn ẹgbẹ́ tí sìstá mi kó ní school ló jẹ́ kẹ́ bá wọn nírò pé tẹ́ bá wọn yẹn. Àmọ́ mo nígbàgbọ́ nínú ọkàn mi wípé pẹ̀lú ọ̀rọ̀ tá a bá bá wọn sọ àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà pẹ̀lú ògo Ọlọ́run wọn ò ní kùnà. Ṣẹ́gbọ́n mọ́mì, ẹ fọkàn ara yín balẹ̀, má ronú mọ́ ẹjọ́. Irọ́ ni màá fi agbára àdúrà gba ọmọ mi padà lọ́wọ́ èṣù àtàwọn ọmọ ogun mi ní gbà. Kẹ́mi mi ò ní bá ayé lọ torí wípé kí ni inú ìgbàgbọ́ yìí ni mo bí Kẹ́mi sí. Tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ni Jésù Kristi kú fún wa lórí igi àgbélébùú tí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà wá padà, ọmọ mi ò ní báyé lọ. Nítorí nínú ìgbàgbọ́ la bí Kẹ́mi sí tó wá fẹ́ lọ tún ara ẹ̀ bí sí inú èṣù. Rárá, kò ní ṣe é ṣe bẹ́ẹ̀. Jẹ́ ká gbàdúrà. Lórúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run. Exact key to Sonon. Definitely, Chief. But Chief, No games. Ṣé owó kan ti wà ní tẹ́lẹ̀ rí? Not really. But you know mọ̀ pé kò sí permanent friends nínú iṣẹ́ tá à ń ṣe. But even among thieves, there is honor. Remember, we have people that are we will start back. So, Ṣadé, Yétúndé, ilé kékeré tí mo ní mo gbà rí o. Kékeré? Ó ga. Kẹ́misọ́lá, ìwọ ló ra lé. Well, actually mo rent ẹ̀ ni. Whatever. But, Kẹ́misọ́lá. Ẹ máa bọ̀. Kẹ́misọ́lá, ìwọ ló nírú ilé bẹ́ẹ̀. Ọ̀rẹ́ mi, Yétúndé, báwo kí ni tèmi náà? Ìwọ Kẹ́misọ́lá, ó wá dẹni tó ní ilé báyìí. Kẹ́misọ́lá tó yẹ pé University Days Kẹ́misọ́lá tí wá ní Kẹ́misọ́lá jẹ́ àjáde. Kẹ́misọ́lá ní. Kẹ́misọ́lá jẹ́ àjáde. Mo fẹ́ ka Báíbù. Kẹ́misọ́lá jẹ́ àjáde. Mo ní rìhásà. Wálé ẹtùjọ mẹ́ta mo máa ń gbádùn gbogbo àwọn ìwé ìròyìn especially àwọn nǹkan tí máa ń kọ pa àwọn àti máa fi gbé wa lárugẹ ṣe
ṣe gan owó tẹ̀yìn náà a máa kí. ẹni kan ọjọ́ ìta máa fi tọ́jú olùkọ́ lẹ́yìn ẹni tó bá ń ṣe ìlú fáwọn ará ní káàárọ̀ kájẹ kí àwọn ará ìlú fún ọ̀pá yìí. tó bá jáde á máa gbé àpótí ìdìbò yín bí táwọn ọmọ bá ṣiṣẹ́ sí díẹ̀ báyìí máa jẹ́kọ̀ọ́ máa fi wọlé. Kẹ́mi Sọ́lá to the orphanage. Buddha. Hello, Kẹ́mi. Ìgbòlówà. Mo fẹ́ kó máa bọ̀ ní ìsinsìnyí, mo fẹ́ rí ẹ. Ẹja ilé yìí ní yọ o. Olùbọ̀ láwọn ata nílẹ̀ yìí gbọ́ra nílé. Ẹja ẹsẹ̀ bẹ́ o. Olùbọ̀ láwọn ata nílẹ̀ yìí. Ẹja ilé yìí ló yí o. Ẹlẹ́jà, kí ni wọlé? Kí ni yín fẹ́ bọ́? Kí ni fẹ́ lọ? Kí ni ìwọ ló fẹ́ bọ́? Ẹja rẹ níyọ̀ ló fẹ́. Wádà wádà. Ẹja rẹ níyọ̀ ló fẹ́. Létò ní. Ṣé bẹ́ẹ̀ ni? Oníyọ̀ wa mẹ́lẹ̀ kan gbà tó ń polówó. Ó ti yọ̀ kọ́ ṣúgà ni o. Ẹja yìí ní táfọ́ọ̀dù kí ẹ tó pa ọ́. Ó ti o typhoid kan, asthma ló ní o. Asma. Ẹja máa ń asma. Àwọn máa ní gbà mí. Eléyìí ò níyọ̀. Ẹ̀mẹ́ tó ní yọ̀, eléyìí ní ṣúgà. Eléyìí ò ní yọ̀. Eléyìí ló ní yọ̀. Kọjá èyí tó ní ṣúgà nù. Mo sì sún ọ̀pẹ̀ ṣúgà mẹ́rin rẹ̀. Àwọn àmì padà padà bí ló dì sí. Akọni àbábọ̀. Gbogbo ẹ̀. Gbogbo ẹ̀. Eléyìí ṣe iye mọ́jà ni kò yẹ kó tí ì tún dà yìí. Ọgbọ́dọ̀ kọjá ọmọ 12 years. Ìṣẹ́jú òun. Amanọ́sí skul ọ̀gbọ́dọ̀ ìjọba jẹ́ èèyàn. Ẹnu eléyìí tó jẹ́ ọmọ primary school. Ọmọ primary school yẹn. Ìyẹn ló kéré nínú wọn. Ọmọ primary school. Mi ò ní pa ṣúgà mọ́ ẹ o. Ẹ̀jẹ̀ sí bí ẹ̀jẹ̀ sí ṣúgà wà. Ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ bí. Ọtọ lẹ́nu. Ẹ̀jẹ̀ ìkan tó kù kókó pé owó yín kéréke. Mélòó? 50 naira. Ọjà mélòó? Ṣé kìí ṣe pé ẹ ṣe èrè mọ́tà ní ẹ̀kẹ́jà kí wẹ́rẹ́wẹ́ lè ṣe yìí ní máa gbádùn ẹ̀kú mẹ́ta kẹ́ fún mi 15 naira. Gbádùn ni wọ́n ra ẹja mẹ́ta 50 naira. Èló ní ẹja Yemọja gangan? Èló ní Yemọja tó bí àwọn ọmọ ẹ̀? Ṣé ètò wà níbi yín ní ibò? Ẹ wá ń bí. Ẹ pè sí wọn lẹ́yìn náà fẹ́ dé àlẹ́ ṣí èrè mọ́ sílẹ̀ ni. Ṣé kìí ṣe kó rí yín burú àtẹwé ní ló ń ṣe ìdílé? Tiwọ́ ẹ̀fọ́ mi lówó ẹja mi mò ń lọ. Irin mi pọ̀. Irin mi pọ̀ kò ní dáa fún yẹn. Mẹ́ni tó kò. Kálẹ̀ kò. Gbogbo àdúgbò yìí tó bá ń gbọ́ àwọn gbátígbátí àwọn gbátígbátí wọ́n fẹ́ gbá bàbá ilé tipa èmi kẹ́ ń pẹ̀ bẹ́ẹ̀ gbogbo tí tì í rè láyé ẹ̀ wò ní ṣe ó ló ń padà bá lọ́dọ̀ mọ̀dálà ẹ̀ wo lórí ibú ọmọ Ayé ma ti bàjẹ́ báyìí. ọmọ gbọ́ wà á yà lọ́bẹ̀ ìta Olóṣì mi ẹ̀ wò dákun wo ń fọlọ́wọ́ owó mi dà. yé Owó mi dà. Yá la mú owó wa. mọ̀dálà La mú owó wa. Níbo ló wà? wo ìfọ̀ ní owó ẹ̀ sọ nítorí wo sọ́ni wo torí Ọlọ́run mo rò pé mo ní wèrè ní ìmọ̀ ẹ̀pẹ́ tó tún ní wèrè. Láàbùn lóbi láti ẹjọ́ púpọ̀. mọ̀dálà Àwọn òṣì ẹ̀rẹ́ ni. Mo ní mi ilé ẹ̀dà ń bí. Ń bọ̀ ní ilé gbogbo yàrá ẹ̀yìn ní àbí wájú. mọ̀dálà Óyá dúró ní gbogbo yàrá. yẹlẹ́jà Óyá tú eléyìí. Láti sanwó. májẹ̀ ntú Àbò òṣì ẹ̀rẹ́ ni. lábùdọ̀ kí mi ò sẹ́ gbé pọ̀pọ̀ nínú lẹ́ni ẹ̀wọ̀ ẹ̀ Làbọ̀ ṣòkòtò kò alágbó sanwó. Lọ́sọ̀kòtò. lábùdọ̀ kí mi ò sẹ́ gbé tàdá kùdọ̀ ọ̀dàjọ́ wọ́n fọlẹ́wọ́ aládùúgbò lábẹ́ mọ̀dálà. But Mr. Harrison Howard, nínú telephone conversation pẹ̀lú mi, ó jẹ́ kí n mọ̀ pé ó ní problem kankan rárá. Which means pé ó gba owó yẹn, ó lè da ìfàkẹ́sì àkáǹtì. Kẹ́mi, lémi tó jẹ́ wípé mo groom ẹ, èmi ni mo groom ẹ. Èmi yẹn ló wá rò
kò gbá lórí ọjà tó jẹ́ mi ni mo kọ́ ẹ pa ẹ̀ ọjà tí mo mú ẹ wọ̀. Kẹ́misọ́lá, there is honor among thieves and togetherness is love. Ó yẹ kó lè ṣe irú ẹ̀fẹ̀ mi. Anyway, ó dáre lójú pé màá gba owó mi padà lọ́wọ́ yìí. Meanwhile, àṣírí yìí ti tú. And gbogbo bí ìwà àti Adé ṣe ń fi ọ̀bẹ ẹ̀yìn jẹ mí níṣu gbogbo ẹ̀ ló ti hàn sí mi. Mo set trap ẹ̀dẹ̀ kò sí. Mi mú yín bí ni mo ti gbà yín mú. Chief, mi ì understand gbogbo nǹkan tẹ̀ ń sọ kò tí ì yé mi rárá. Kò lè yé Adé sá. Ìwọ tiẹ̀ wà lọ kó owó bí lọ́wọ́ kìíní tó wà nílé pátá. Iṣẹ́ ìtàn bí lélẹ̀ ìfà nísinsìnyí. Kí ni mo ṣe? Bàbá kí ló ṣẹlẹ̀? Máa ò lè fún ìyá. Ṣòro mo fẹ́ fún ìwọ àti Kẹ́mi ní ààyè. Kẹ́mi kúkú máa ṣe lọ́ọ̀fù openly. Torí pé bẹ́ẹ̀ ṣe ń ṣe secretly yẹn kò pé àpòpé. Ilé máa wo bàbá yìí kẹ́ èdè ń pariwo láti ẹ̀kọ́ èdè ń pa lálẹ́ ni mo dẹ̀ ń wò yìí. Pẹ́pẹ́ sí kan ọjà ò sọnù. Tọ́jú ọba sọnù kò sọnù náà nìyẹn. Èmi màá fi èmi mi màá fi wéwu lọ. Màá tún dé ẹtúkú mi mọ́lẹ̀ bí ẹni kó èlò. Ẹ fẹ́fẹ́ mi ni ẹ wá ní mò ń fadé. Tí ìbá fadé ṣẹ́yìn ní mi fẹ́ mi. Ẹ dá mi lóhùn bàbá yìí ṣẹ́ ní mi fẹ́ mi. Kí ló dé ẹ wá lá ìyá Àjàdé ìyá kan ò lè jẹ́ wo Adéwòbí. Tábà ṣe ń délé báyìí ṣorí mọ́tò tó wà ń ta yẹn ó di tiẹ̀ with immediate effect. Ṣùgbọ́n ṣọjẹ́ ká ló jọ rubbish. Ó dà pé sọ nǹkan kan pa owó kan. Àbí ẹ̀wù tí báyìí ń jẹ́ Kẹ́misọ́lá ọmọ Joseph ṣíṣì lè rí gbà. Já lọ́jọ́ mo ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí fẹ́ mi já lọ. Mọ́mí, sálẹ̀ wà. Ọkùnrin. Kẹ́mi sọ́jà àrà. Ìgbà mélòó ni mo ti sọ fún ẹ pé mo rà tó máa ń mú ìgbà? Nǹkan tí ìlànà Ọlọ́run, ohun tó gbé sí tí wọ́rùn, ohun tó wọ̀ sára, Ọlọ́run lòdì sí gbogbo àwọn ìmúra yìí. Kí ló ṣe gbogbo ìgbà tí mo wẹ̀? Ẹ̀yin náà mọ̀ pé inú ni Ọlọ́run máa ń wú. Ọmọ ṣọ́ọ̀gbọ́n Ọlọ́run fẹ́ràn mi ṣe múra yìí. Àwọn ọmọ wo la lè rí ládùúgbò tó lè bá mi kó rice tó wà nínú boot fún introduction tó sìn. ọkọ̀ tá a lè rí ránṣẹ́ ládùúgbò ó ṣe mẹ́wòó lè rí ọ̀rẹ́ ẹlẹ́nu a ti ṣe introduction tó sìn last week. Ẹ ṣe kí ni? Ẹ ṣe kí ni? Ẹ ṣe introduction tó sìn lẹ́yìn mi mọ́mì tẹ́lẹ̀ mọ̀ pé àjú méjì náà lọ́wọ́ yín. Wọ́n fẹ́ ṣe máa ṣe introduction tó sìn lẹ́yìn mọ́mì. Èmi lèmi ní kọ́ máa sọ fún ẹ̀ torí ìlànà tí wọ́n rìn sí ó ti yàtọ̀ sí tiwa pátápátá. Òkùnkùn àtìmọ́lẹ̀ wọn ọ̀dẹ̀ lè lájọṣepọ̀ mi ò mọbi tó ti ń rówó ẹ mo wú ẹ dání. Mọ́mì kí lẹ mí? Mọ́mì in short ẹ ti ẹ disappoint mi gan ni ẹ disappoint mi gan o mi dẹ̀ lè forgive mi. Shut up your mouth! Kí ló ní? Gómìnà, ṣé orí mi bí ìyá tó tọrọ lọ́wọ́ ọmọ kó tó jẹ ni? Àbí wọn fìgbà kan wá sínú ilé ẹ pé ibi pa ní kó wá fún mi lóúnjẹ? Ó lè wá gbọ́ o. Ìjọ́kíjọ́ tó bá rí mi nínú ilé ẹ wípé mo wá tọrọ agolo gàrí kan kó pè mí lọ́mọ àlè. Torí pé kò ní burúburú títí kí bàbá ló jọ̀wọ́ ọmọ Ọlọ́run ó dòdì láì sábàdà
bí mo ṣe wá ń wẹ̀ yẹn now get out of my house mo fẹ́ máa wo ìpàpọ̀ ẹ̀ lọ́wọ́ náà bàbá yìí ó yá mọ́ mi kébì bọ́ta nínú ilé bẹ́ẹ̀ni ok má dẹ̀ kúrò yóò yẹ la àmọ́ ẹ má expect máa rí ẹsẹ̀ mi nínú ilé ó yá. rubbish. alájọ ajá kì í tún yẹn mi. Kẹ́mi Sọlá. So àwọn girls mo ní kó bá mi get yẹn kan. mi lè fẹ́ kó o sáré béèrè ọ̀rẹ́ lọ́wọ́ mi tí lómi fúnra mi ti get àwọn ọmọ tó yẹ kí n get. ta ló ń gbálẹ̀kùn yìí. ṣé kí n máa sí bẹ́ẹ̀ yìí. ó yà mí lẹ́nu. àwọn wo lè lè. tiẹ̀ tí mo lẹ́kọ̀ọ́ wọlé fún àwọn ọmọ mi. Alele. jẹun tó wà. Uncle. Take it easy. Bọ́n pé inú rẹ̀ ó dùn láti rí mi. Uncle. Bó lè gbà wọlé lọ. Ẹnu dé. Bóòlè. Bọ́lẹ̀ wà ní bọ́lẹ̀ wà ní kò fún pẹ̀lú. Bọ́lẹ̀. Oríṣiríṣi. Uncle ẹ padà wá báyìí. Mi ì ní. Ọmọ bọ́lẹ̀ máa bọ̀. A ní mi ìsọkalẹ̀ sẹ́. Kílódé. Mi ì nísàlẹ̀ wá sẹ́. Àwọn ọ̀dà. Bí Mósè ọba lọ rè é bókè, òkè náà sì lọ rè é bá Mósè. Ó sì jẹ́ mọ̀ mọ́tò ní ọ̀lọ́ bá àwọn àti ìsìn. Ṣé ọgbọ́? Wọ́n ní gbogbo oore tí òní kẹ̀kẹ́ ṣe fún ọ lọ́la nínú òun wọlé lórí. Wọ́n láì mọye èèyàn ló ti náà lọ ìlú òyìnbó ládùúgbò yìí. Wọ́n ní bí ẹ bá ti ń gbèsè òróró báyìí lọ gbọ́ wọlé lórí. Àwọn ẹbí rẹ̀ sì rèé àlá kankan ń bẹ̀. Àgbọ̀n kankan lá. Èmi bàbá rẹ̀ rèé wò mí. Sọ́kọ̀ wọn náà lè kí n máa gbé kí ló dé lórí kò sí nǹkan. Ṣé o rí mi láti ẹsẹ̀? Wọ́n bu yellow house, wọ́n bu blue house, wọ́n bu green house. Mẹ́yẹ̀ rí pé o àti wọ́n bu brown house lókè. Kí wọ́n á ní gbogbo àgbo òsítọ́ ṣéèkì. Ta ló what are the hako you are taking? Bàbá ṣé ẹ̀yin gbàgbé nígbà tí bàbá wa tẹ́ kó gbogbo dúkìá wọn tẹ́lẹ̀ fẹ́ bá wa tọ́jú ẹ gbàgbé ni. Ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bọ̀ nínú ilé mi ẹlẹ́yìn fẹ́ wá gbowó ṣẹ́ni 10 kọ́bọ̀ ẹ lè rí gbà lọ́wọ́ as long as má jẹ́ ọmọ ìbùkún ọlá tó bí fún Joseph àbúrò yín. Èmi. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin wo ọkọ̀ tí mo gbé lọ láti bí ọdún kejì rẹ̀ kò ṣiṣẹ́ o. Mo fẹ́ sọ pẹ́lá rẹ̀ wọ́n ní ọ̀dà ìrò ó ṣe o. Ìrẹ́ntì ẹ ṣé wọ́n ní làákàyè ṣé ọmọ Yorùbá ni ọ́ ó sì sọ̀rọ̀ sí mi lójú rẹ̀ òṣùmọ̀ kan gba iṣẹ́ ṣé bọ́kọ ló pera rẹ̀ àbí ẹ ti fún ọgbẹ́ bí sọ́wọ́ ẹ̀ ṣé ara àwọn tó náwó lé lórí náà rè láàárọ̀ láì lọ bì kankan èrè bí ọmọ onífújì ní mú kíní júùsì sórí rẹ̀ mú lé wọn. ọ̀rẹ́ wa àbí Pasuma Màláíkà mo ń wojú Òṣùpá àbí Àlùkò wa ta wẹ́wẹ́ àbí tòró ní fújì kan ní ọjọ́ pẹ̀lú rògbòn aláǹdì tó níbi ti fàdé yìí. Bàbá ẹ má bínú ṣẹgbẹ́ ẹ má bínú. sórí bẹ́ẹ̀ yẹn kan tó ṣe o ẹ̀mí òkun bí okun kànga Àmín. ó ti ṣe oríire sísẹ́ẹ̀lì ẹ̀mí rẹ̀ bí okun sílífàsì tó ti yọ. Bébì ọba má ṣe nǹkan tó tó bá yẹn ṣé wọ́n ń kó ẹ ló pè wọ́n. Will you shut up? Mo ń sọ̀rọ̀ ìwọ náà ń sọ̀rọ̀. What rubbish. I'm sorry. Better. sọ̀rọ̀ ayé rẹ̀ lóde. Má bò. sọ̀rọ̀ pé kọ̀dá kéèyàn ojú bẹ́ńdì lọ́rọ̀ òde wọ́n ra ọkọ̀ fún ọ báyìí wọ́n gbà lọ́wọ́ rẹ ní ojú ẹlẹ́gà bọ́ stop ní abárí kẹfẹ́ sílẹ̀ wọ́n bó ṣe wọ́ ìjẹkújẹ ẹnu pa ni wọ́n ní jẹ́ máa bò sájà ni. Má bò. Má bò má ṣe bàbá ilé ṣe. Jọ. Ó ṣe má ṣe nǹkan tó tó báyìí rẹ̀. Jọ. kámi ẹ má bò kámi ẹ. Ó yá máa bọ̀ báyìí. Ó yá máa bọ̀ báyìí. Máa bọ̀ báyìí. Níbo ló wà náà tí bàbá yìí fi wọlé? Okay. Anyway,
àpapọ̀ bá nìyẹn. Níbo ni nearest dustbin tó wà ládùúgbò yìí? Ó fẹ́ kó gbé bàbá ẹ̀ kó lọ gbé jù sínú ẹ̀. Wo àníkọ́ mọ́ wo ọ̀rẹ́ wa tó ọ̀ bàbá wọn. Nà má tó máa ṣe bàbá yìí sí. Jókòó. Ìjà náà ń ṣe ọ̀nkù. Adémo ní kó jókòó ká parí ọ̀rọ̀ wa. Arsenal Howard ó máa pàdé ẹ̀ ní Heathrow ṣe yẹ bẹ́ẹ̀ yẹn sí make sure pé pink dress ló wọ̀ yẹtí ló pink dress ok pèmí tó bá dọ̀nà ok yẹtí ní oṣù ẹ̀ka sọ̀rọ̀ gan sí. Báwo. I'm fine. And you? Baby, àwọn kankan wà tó ti gbé mi nínú láti bí ọjọ́ mẹ́ta àti professor fún ẹ. Ṣé o mọ̀ pé Yorùbá bọ̀ wọ́n ní àjọrò ló ń jẹ́ àjọmọ̀, ohun kan tá a bá dìjọrò kíkan ló máa ń gùn. Mo fẹ́ ká change network wa. Tí wọn náà bá rò fúnra rẹ̀ wá rí pé dọ́ọ̀nù ní gbà ládùúrà láyé yìí, gbogbo nǹkan tó máa gbà ládùúrà fún wa ni pé ká ṣubú. Ó lè mọ̀ pé ní agbára Ọlọ́run àwọn oníṣubú láyà. Ṣé mo wí pé plane la máa ń lò tẹ́lẹ̀? Àwa nílò plane mọ́. Ṣé mo pé tí Don bá fẹ́ hijack tàbí tó fẹ́ bà business yàn jẹ́, àlàáfíà plane ló máa ń dúró sí. But this time around, àwa náà máa change the network wa kó níbẹ̀. A máa ní láti lọ get. Máa sọ reason fún wa. Ṣorí reason tí mo fi fẹ́ ká invest lórí marital business ni pé tó bá wò ó tóbi ó máa gbẹrù dáadáa àbúrò mi yẹ kò dẹ̀ sí ẹ̀dá Ọlọ́run kankan láyé yìí tó máa fura sí pé ojú omi ló kùtà tó ń gbẹrù nǹkan báyìí gbà ká máa gbé ọjà wa wọlé a máa fi ra nǹkan míì padà wá sílùú títí tí a fi lo ẹyọ kan gbó padà ẹni kankan ní fúra wá sí dọ́ǹgàn ò lè ẹ́fà ronú dé lẹ́fún yẹn pé irú nǹkan tá à ń lò nìyẹn. That is a very fantastic idea. But she only afford it. Baby, àwọn méjèèjì àti tí má tiẹ̀ ṣe wo nǹkan tó wà lákàntẹ̀ ọmọ tèmi mo rí bẹ́ẹ̀ lọ́tọ́ àwọn méjèèjì àfọwọ́jẹ. Well, tó bá jẹ́ bẹ́ẹ̀ wà fún mi little time jẹ́ kí n fi rò ṣe é sí and then ma discuss later àdúrà rò. Èmi gbà pé òòrò àgbọ̀dọ̀ náà dandan. Ìjọ Adé bá mi gbàbúrò mi wà lókè. Alright. Kì í ṣe lọ. Yeah. Ṣé mi ò try ní látàrí? Mo kàn ní pé kí n rí briefly kí n tó máa lọ. Tí mo bá sọ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí, mi ò ní forgive ara mi. I understand. Sísá mi má bínú. Sísá mi, ṣé rí tẹ́lẹ̀ rí àwòkọ́ṣe ìrìlẹ̀ jẹ́ fún mi. Àmọ́ nísìn mo sọ̀rọ̀ láti sọ ìbànújẹ́ gbà lẹ́jẹ́ fún mi àti fún mọ́mí pàápàá àti fún fámìlì. Kí ni mímì gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí? Ẹ má bínú mi tí sọ̀rọ̀ tán ṣe ti gbọ́ ẹ ṣe máa sọ tí kò jẹ́ kí n parí ọ̀rọ̀. Ṣé tẹ́ bá rántí nígbà tá a wà ní kékeré èmi ní ẹ̀yìn àti àwọn ọmọ mi gbogbo ilẹ̀ máa ń fi pé bóyá mo máa yọ ọmọ burúkú bóyá mo máa bà yín lórúkọ jẹ́ and stuff like that. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé mi ò bà yín lójú jẹ́ mi ò dẹ̀ dójú tì rárá inú mi ń dùn sí. Àmọ́ ìbànújẹ́ ló wá jẹ́ fún mi pé ẹ̀yin nínú nǹkan bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀ sí síta mi.
ẹ má bínú mo fẹ́ bi yín léèrè ìbéèrè kan kí ni mọ́mì ṣe fún yín náà kí ni mọ́mì ṣe fún yín tó jẹ́ pé ẹ kì í fẹ́ rí mi wọn látàn rárá ẹ tí ẹ kì í fẹ́ gbọ́ anything nípa ọ̀rọ̀ tó má sọ pé máa ń kó lórí tì mí ọ̀gẹ̀dẹ̀ wo kòkó dàgbà tán ó wá digi burúkú àbí well èmi ò ní nǹkan kan pọ̀ láti bá yín sọ ju nǹkan tí mo bá yín sọ lọ bá wù yín kẹ́ gbọ́ tẹ́ bá gbọ́ á wúlò fún yín gan ẹ bá dẹ́ gbọ́ ìgbẹ̀yìn ló máa ń dúró padà. dákẹ́ níbi tó wà yẹn ó dẹ̀ sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà bẹ́ẹ̀ ni wo gbogbo ọgbà yìí bó ṣe tóbi tó gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ kò sí èyí tí ò jù mí lọ́nu wọn but still they respect me so wọn tó ń pé wá jẹ́ àbúrò mi ó fi ìpè kan lè máa bá mi sọ̀rọ̀ anyhow wo ṣe bí ṣe ń wù ẹ̀yìn rọra dìde jẹ́ kó lè bọ́ síta because bí mo ṣe ń bí mi ti ẹ̀ mọ nǹkan tí mo lè ṣe fún ẹ tó sì dìde kó bọ́ta. ẹ nídìí láti gbé mi jáde nílé ṣe bẹ́ẹ̀ sí ara mi ni mo fi wá bíbá máa fẹ́ sí ara mi rìn jáde àwọn tó sì ìta jọ ìtanulé rubbish ọ̀tá wá bíbá ẹ̀ wá bá mi sọ̀rọ̀ mọ́ mi ṣe kìíní kan. Congratulations, mama. Thank you very much. Inú mi dùn láti pé a ti receive owó ẹ̀. Gẹ́gẹ́ bí ìṣe wa ní Merit Alpha Merit, #1 shipping company in West Africa. Tá bá ti gba owó bẹ́ẹ̀ yẹn, a máa fi máa tó bí wà bí a month bí wọn processing documents yẹn kó tó ṣeé ṣe àtòkò pé tá bá lè ti kó fún yín tán kẹ́kọ̀ọ́ náà kẹ́gbọ́n shipping kẹ́ bẹ̀rẹ̀ business yẹn ṣùgbọ́n yín bẹ́ẹ̀ yẹn. Kíní kan tó ń sáré fi dá yín lójú bí ẹ̀rẹ̀ tí ì gbọ́ rárá bí àwọn ọ̀dẹ̀ tó sọ fún yín tẹ́ bá káàkiri all West African countries Alpha Merit Alpha ni #1 shipping company tó wà ń bẹ̀ lóye yín àwa ti promise yín pé gbogbo àwọn àǹfààní kan máa fún yín tó pé tẹ́ bá ń ṣe business pẹ̀lú wa èrè báyìí lẹ́kùn máa rí èrè abáwọn ìsọ. Thank you very much Mr. Ṣẹ́gun. Ṣẹ́rí èmi nínú mi dùn jùlọ ni o gbogbo wa la mọ̀ pé àwọn obìnrin wọn yìí ṣe láti kàn lóṣù ara gbà tí mò ń bá máa ìdí àsọ̀rọ̀ yìí mo yí sọ́tún yí sọ́sì in fact kò fẹ́ gbà bọ́ nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní jọ mu omi ẹ̀ tá à ń lá ọbẹ̀ tá à ń kó ẹran ẹ̀ jẹ ó máa mọ̀ pé nǹkan gidi ni mo ṣe. My dear, congratulations. Thank you so much. Congratulations. I'm the happiest woman on earth today. I can say so. See anybody bá gún ẹṣin nínú mi right now, omi kò sí. Orúkọ wa la máa pè láyìn wáyà. O mọ̀ pé nígbà tá a kọ́kọ́ ń sọ at the beginning, a ní ká pè ní Àjọkẹ́ Kẹ́misọ́lá shipping line. Bàbá tá a tún wá gbé lọ sọ́tún, tá a tún dàárò sósì, àwa ní kàkú sọ ní Kẹ́mi Ìyálájé shipping line. Ṣé mo yẹ dùn? Kẹ́mi Ìyálájé shipping line. Ṣé o kúrò náà sọ? So báwo lè ṣe rí? Ṣé o ní? Once again, congratulations, my darling. Yay! Oh, your tattoos. I better remember. To Kẹ́mi Ìyálájé shipping line. Ènìyàn ló máa ń mú nímọ̀ mi. Ìjẹ́jẹ́ mọ̀ pé Adé ló fún mi connection àwọn pípé ṣá. Kẹ́misọ́lá, inú mi dùn gan fún wọn. Adé ló tún fún ẹ ní connection yìí. Oh my God, so happy. Because Lọ́la, Adé, today, Adé ṣe lè fún ẹ. Adé ṣe gbogbo nǹkan tí Adé wá ṣe fún ẹ yìí gbogbo wa jẹ́ good thing nìyẹn. Ọ̀rẹ́ mi, but ìkìlọ̀ kan ni màá fún ẹ. Ọ̀rọ̀ jẹ́ kí Adé yìí kó ọmọ ìlọ́wọ́ mi. Kò tí ẹ lè bọ́ ọ̀rẹ́ mi, eléyìí ò lè bọ́ọ̀kì. Ṣé lè bọ́ ọmọ mi lọ́wọ́ ṣá? Adé fúnra rẹ̀ kò believe pé mo lè change sóhun. Sẹ́yìn ọ̀rẹ́ mi tó bá di December, mo fẹ́ kẹ́ ẹ máa múra sílẹ̀. Kò sí lẹ́yìn ẹ máa yá báyìí ní yáyáyá. Mo lọ formalize wedding wa.
pé yín sìn mo lọ bá àwọn òbí ẹ̀ àmàmọ́ra really. ọmọ ọ̀rẹ́ take 5. ọ̀rẹ́ ṣùgbọ́n káwọn Yorùbá ló máa ń sọ pé tí orí kan bá sùn ó gbọ́dọ̀ rọ gba ni o yẹ jẹ́ kó wọn gba gbogbo wa náà ni o. ẹ̀rù ìfẹ́ ṣì ti bá ti dé tí ó bẹ̀rẹ̀ operation máa 4 ọmọ jeeps ni màá ṣé ní gbogbo ìwé duplex mo ń ṣe lè mo ṣe tán VGC ni mo ń lọ ọ̀rẹ́ mi màá wá spoil àti tó jẹ́ pé adégún kò ní níbi tó fẹ́ lọ mọ́ ibẹ̀ ní kẹ́ jókòó sí anyway ẹ kàn fún mi ní few minutes kí n fi pé àwọn shipping people yìí mo fẹ́ jẹ́ kí mábò lọ bá wọn kó lè kàn fún àgbà tí shipping yẹn máa dé ṣé yẹn ń sìn. no problem ìyẹn jẹ́ àwọn sọ business tiwa. ẹ jọ ṣé Alpha Merit Alpha shipping line yẹn. business center báwo nọ́mbà yìí lò ẹ ló ẹ jọ ṣé mo lè bá Mr. Ṣẹ́gun sọ̀rọ̀ kí ilẹ̀ ní ìgbà Mr. Ṣẹ́gun pọ̀ ládùúgbò yìí ẹ ló ẹ kí lè ń sọ yìí wọ́n gbá mi kẹ̀ ẹ ló mo gbé mo mọ̀ ẹjọ ń fẹ́ tíráyàdé ó kẹ́rì yálàjẹ́ mo mọ̀ ẹjọ ń pàdé jù mo bí o èyí mo tún ní tòun ó ìwé bò ẹ̀ló mo bí mo bí o mo jẹ gbèsè adé ti pa ní ìrọ̀wọ́ mo lóògùn ẹ̀yìn ọlẹ́mẹ̀rẹ̀ ẹ̀wọ̀ mi ẹ̀wọ̀ mi rẹ̀ mi adé ti pa ní. ọjọ́ máa fi mo dákú ṣeré mo ṣí ọ̀pẹ tó bá gba ẹ̀ ó yẹ kó gbá ìwọ fúnra rẹ̀ má ṣe bàbá mi rí fún ẹ. kí ló bá mi sọ mo fún ẹ ní 2 million ó fi kún owó ṣé òkú nílò ọ́fíìsì ẹ̀fẹ́ kí n ṣe torí 2 million ẹ̀ ṣá. kí n tẹ̀kí ní easy ìwọ lò ṣe yá 2 million torí kí n tẹ̀kí ní easy ṣé mo pọ̀ ọ́ ní kéré ni tí máa yí fẹ́ 2 million lórí kọ́ lọ́kọ́ tó bá fi achieve náà ó ṣe yá fẹ́ ó yá tọ́ fúnra rẹ̀ nínú ọgbọ́n àfún mi ní owó mi màá ṣú ẹni mo yẹn jẹ́. Ìlú ti dé mo lọ́gbà. Lọ́kọ́ mi. Ẹ̀jẹ̀ tún dé. Mo máa lọ́gbà yàrá mo gbé. Congratulations for a job well done. Thank you, sir. Kí ni ara ilé rò? Ó rò bó yí sí láti wọ maritime ni. Kò yé ni. Gbogbo mi. Once again, congratulations, Ojare. Chief, ṣe é mọ tí ò yé Kẹ́misọ́lá ni wípé ayé àti ẹ̀gbọ́n ogun gbé tèmi ń tiro. Ayé à ń tiro ogun gbé mi bẹ̀rẹ̀. Ṣé mi tó yẹ pé ẹnìkan kò mọ̀ pé inú gọ́tà lẹ ti mú mi jáde? Mo á máa rẹ́ nìkan tó fẹ́ fẹ́ yìí jọlẹ̀. Kàkà kó rí bẹ́ẹ̀ ẹni yẹn ló máa fẹ́ yìí jọlẹ̀ ní gbogbo ìgbà nígbà ìgbà. Kò kárí láyé ìwọ́n mórí nì. Òun fún rẹ̀ pàápàá nǹkan ọgbọ́n mo ti mú. Àmọ́ wọ́n ti jẹ́ kí mi mọ̀ pé ọmọ tó smart ni àti wípé inú kan ló fi bá mi lò. Má gbàgbé ọmọ tí máa ń sọ fún mi. Wọ́n ní there is honour among faith. Mo ti tọ́jú 10 million naira sáká. 10 million naira. Chief, èmi nìkan tán. Wọ́n náà mọ olùṣẹ́ tá a ṣe. Àṣẹ bẹ̀rẹ̀ ni. Kí ló ló? 10 million naira. Àṣẹ bẹ̀rẹ̀ ni. Thank you, sir. Thank you very much. Oh. That's why I love you. Aliru baba. Ọmọ nílé ẹrù. Ọmọ nílé ẹrù. Kúntẹ̀kúntẹ̀. Níbo ìwọ wo gbọ́dọ̀ lójú. Àwọn ọmọ yẹn ni wọ́n á bẹ̀ náà o. Gbogbo ayé ni mo ń ṣe. Àwọn ṣe padà sílé ìṣe náà. Ọjọ́ náà ti ṣe náà fi ṣe. Aliru baba. Rílẹ̀. Ọmọ ayé.
ọmọ ẹni ọ. àwọn yóò tẹ. mo fẹ́ sáré yọjú síbi kí n padà máa ní. irọ́ ni à. ẹ jẹ́ kó padà náà. àní bàbá yìí. ẹ jẹ́ kó fún ẹni tí. wọ́n ti fẹ́ fún wọn. àní bàbá. wọ́n owó kiri olórí burúkú àbí bí ẹni ọlọ́run gé lẹ́sẹ̀ látọ̀run. bàbá. pẹ̀lẹ́ sọ̀rọ̀ àdùn pẹ̀lẹ́ jáde ọ̀rẹ́ mi. ẹ pẹ́ bàbá rẹ̀ ńkọ́. wọ́n wà ní. ọ jíṣẹ́ fún un pé mo wá lánàá. mo jíṣẹ́ fún un pé wá lánàá nígbà tẹ́ sọ pé máa wá ń rọ̀ lẹ́yìn ó dẹ̀ sọ pé àwọn expect yìí. ọ lọ sùkúrù. èmi àti boyfriend mi a fẹ́ jáde. ẹ̀yin tíṣà rẹ̀ ẹ pẹ̀lẹ́ lọ́wọ́ ọmọ fún yín ṣe sẹ́ni láti bàtẹ́ ti rọ́wọ́ tó báyìí tẹ́ ti ń bá wa kọ inú wa máa dùn tí ń bá wa bẹ̀ ẹ̀kọ́ lẹ́tà bó ṣe wà ó ti mọ ìwé gan báyìí. bàbá ọkọ àfẹ́sọ́nà mi ò ń ṣe tíṣà mi. níta ni. ní Láńre. tẹríba. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lẹ ń ṣe ìbọ̀dí fún. rasa ni mo fẹ́. lọ́fẹ̀ẹ́ ọkàn rẹ tó balẹ̀ náà láti sọ pé lóòótọ́ ni pẹ̀lẹ́ ìrẹ́dà ṣé wèrè ní ọ̀nà sí alẹ́ lẹ ríra ni bó ṣe ń wojú ilé ìṣẹ́kẹ̀. ara kò mú ojú ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ni. up national. bàbá kò ṣe national. ó ṣe ìyá rẹ ò lórí kò yan ríire ìwọ náà ò tún yan ríire bó ṣe dáa tó yìí kásẹ̀ pé bọ́bà tí a yẹ boyfriend ọ̀rí náà bọ́ àárẹ̀ yẹn tó ọ̀rí fẹ́ ọ rárá bọ́bà kò sí tó burú jù bọ́bà fẹ́ bí ọ̀rẹ́ bàbá rẹ ló ti yé ní ìsìn débi pé gbé ilé. ẹ dákẹ́jàre ẹ̀dẹ̀ sọ́lá tààrà mo dẹ̀ ń wò yìí. ọmọ tó lẹ pé ní àbí area boy tilẹ̀ pé ní ìlú ẹ̀kẹ́ ẹ má ẹ̀fà máa embarrass boyfriend mi mọ́ kí ló dé fún un. lémi yẹ ti mi bàbá. lémi ẹ wáyé bá ilé ẹ̀fà rẹ̀ ló bá ìṣá ẹ̀dá ẹ̀wọ̀n kí ló ṣe yí lára ẹ̀yin náà. Wọ́n sọ pé káwọn tó kówó yẹn fún yín wọ́n láwọn ọ̀rọ̀ kan tí àwọn fẹ́ bá yín sọ bí àwọn ṣe pè mí wá tó kébí bá wọn sọ̀rọ̀ so sweetheart wọ́n ló ti. ẹ kú jókòó àǹtí. mo ṣe gan-an. ọ̀rọ̀ mi ò ní pọ̀ náà really. ṣe rí kí n kí àwọn mi lẹ́yìn lórí ọ̀rọ̀ tí ìyájọ́ sọ. Kò ń ṣe ọ̀rọ̀ afẹ́báyíwá owó bẹ̀rẹ̀ business or something like that kọ́ ni kí tó jẹ́ èmi lógún. Nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún wa nísìn pẹ̀lú gbogbo tó ju yín ti rí ni pé ẹ ṣe jókòó yìí mo fẹ́ kẹ́ ṣe yé kẹ́ pinnu fún wa wípé láti wákàtí lọ pẹ̀lú gbogbo tó ju yín rí tí ọlọ́run dẹ̀ gba ògo ẹ ní ṣiṣẹ́ padà lẹ́yìn Jésù ẹ máa tán gbogbo báyìí. àná mi ẹ ṣe gan-an ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fact inú mi dùn gan-an ayọ̀ mi sì kún ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ṣẹ̀ ló kú sínú ẹ̀ṣẹ̀ àmọ́ ọlọ́run sóò fẹ́ràn mi tó jẹ́ pé mi kú sínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ iná ṣe sọ lẹ́ẹ̀kan ẹni gbogbo nǹkan tó jù mí ti rí èmi nìkan mo lè sọ èmi wá fi ń dá yín lójú lẹ́nu pé mi ní yí padà in fact máa di òpó Jésù ní báyìí ẹ ṣe gan-an. ẹ jẹ́ ká gbàgbọ́ pé ẹ ti jẹ́jẹ́ nìyẹn ẹ dẹ̀ mọ tí wọ́n bá jẹ́jẹ́ wá ní ìlú wa bí àwọn tún wá ṣe káàdì wọn ẹ mọ̀ kó léwu ẹ yẹ ẹ má padà ẹ má yí wọn padà ó jẹ́ bó ṣe jẹ́. ṣe gan-an. ọpẹ́ ló yẹ ọ́ bàbá olóore ìyìn ló yẹ ọ́ ọlọ́run ọba òsàlẹ̀ yẹ ọ́ òṣè ọ̀dàbà. ní orúkọ Jésù Kristi olúwa wa. àmín. ní báyìí a ó fi àkókò yìí pé ìyá wa arábìnrin Ìbùkún aya olóògbé Joseph tí wọ́n ti fi
bí 30 ọdún wà nínú ìjọ yìí tí wọn ò sì fi ìgbà kan fà sẹ́yìn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ ṣe hallelujah. A ó pè wọ́n jáde ní wákàtí láti wá ṣe ìjẹ́rìísí agbára Ọlọ́run ọba ògo ìyá wa. Praise the Lord! Hallelujah! Praise the Lord! Hallelujah! Praise the Lord! Hallelujah! Mo ń fi àkókò ìdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí tó ṣeun tí àánú rẹ̀ dúró láéláé, nítorí tó fi àánú rẹ̀ gba ẹbí mi là, pàápàá jùlọ lórí àgùntàn mi tó ṣàpò lọ, ṣùgbọ́n tí Ọlọ́run bá mi mú padà wálé ní ayọ̀ àti àlàáfíà. Ẹ ṣe hallelujah. Hallelujah. Ẹyin Olúwa lógo. Kò jẹ́ kó ti dòkú tán, kò jẹ́ kó kú sínú ẹ̀ṣẹ̀. Èyí ló wá fún kí inú mi dùn nígbà tí a dé bí lénìí. Mo sọ fún pásítọ̀ wípé mo fẹ́ jẹ́rìí sí agbára Ọlọ́run. Torí májẹ̀mú láàrin èmi àti Ọlọ́run ni wípé tó bá lè dá ọmọ mi padà wálé láyọ̀ àti àlàáfíà tí kò kú sí ipò ẹ̀ṣẹ̀ yìí, màá dúró ní iwájú gbogbo ènìyàn nínú ìjọ Ọlọ́run láti jẹ́rìí sí agbára Ọlọ́run. Bó ti jẹ́ pé sáfíìsì ti àárín ọ̀sẹ̀ là ń ṣe lẹ́yìn, mo tún wá fi ń dá gbogbo wa lójú tó bá tún di ọjọ́ Sunday tá tún pọ̀ jù báyìí lọ, màá tún dúró ní iwájú gbogbo ènìyàn láti yin Ọlọ́run lógo. Ẹ wá bá mi kọ orin báyìí. Ọba tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe. A ó gbóhùn àdúrà sókè sí Ọlọ́run ṣàkóso àtẹ́lẹ̀ tó máa ń padà nínú ayé ẹ̀ mọ́. Ó yá àdúrà lórúkọ Jésù Ọlọ́run. Ìgbà ọkọ yín mà ní o láti gbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń gbáyàn ní etí bí nǹkan bí oṣù 6 sẹ́yìn lọ. Wọ́n máa wá lọ ṣe bámbárí ẹ o. Ṣe rí tọ́ọ̀gì tó wà ládùúgbò wa tọ́lọ́pàá gan-an fúnra rẹ̀ sá fún òun gbọ́gbọ́ wọn lọ gbá létí o. Kí lọ gbá létí fún? Ìyẹn náà ó lọ tànà kúrò lé ara wọn. Ṣé níbẹ̀ ṣe rí wọn yẹn o? Flesh nìkan ló kù lára wọn. Gbogbo bones wọn, gbogbo bones ara bones wọn báyìí pátá ló ti tú kalẹ̀ pátápátá yan báyìí. Ṣé wàá rí nǹkan tẹ́ wàá lè ṣe fún wa ní pé bí ẹ̀sìn fún pásítọ̀ kó lè fún ọ ládùúrà bóyá bóòtù wọn á tún padà sípò kọta kò nídìí nìyẹn báyìí sọ. Ìyàwó wọn ń kọ́. Àwọn ọmọ kẹ̀ẹ́ yẹn máa ti fi wọ́n lẹ̀ sílẹ̀ láti sọ pé wọ́n ti ń gbáyọ̀ lè fi wọ́n ti fẹ́ẹ̀ fi ètò ìfọ̀ sí bí àwọn ọlọ́run ìyẹn ti fún wọn nìyẹn. Burú pẹ̀lú Ọlọ́run gbogbo ní ṣíṣe ẹ jẹ́ ká gbé wọn rí pásítọ̀. Àwọn ò tiẹ̀ ṣe ìsọjí lọ́sẹ̀ yìí, prayer lásán là ń ṣe lọ́sẹ̀ yìí, ẹ̀dẹ̀ mọ́rin ó yá. Ẹ bá má wàá fi wheelchair gbé wọn wá. Mọ́tò tẹ gbé lọ ń jọ sí ń kọ́. Mọ́tò kẹ̀ ẹ̀ ya fún mọ́tò lè kẹ́jẹ́ àbúrò. Ní orúkọ Jésù Olúwa wa. Yàrá gbogbo nǹkan òbí bá tiẹ̀ ṣẹlẹ̀ ó ti darapọ̀ mọ́ wa ni. Ní orúkọ Jésù ní agbára ìdè Jésù Ọlọ́run mẹ́ta lọ́kàn mọ́ Olúwa wò sàn Olúwa wò sàn gbogbo owó tí ìbá ìjẹ́ ìdíyọ̀dẹ̀ fún ọmọ rẹ̀ Olúwa tọ́jà tó Olúwa bá àdúró Olúwa kúrò lára rẹ̀ Olúwa wò sàn Olúwa wò sàn Olúwa wò sàn Jésù Kristi Olúwa wa.